mo kí gbogbo ọmọ kóòtù òjèrè jákèjádò àgbáláyé ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín àkú dédé àsìkò yìí mo dẹ̀ kí wa káàbọ̀ sórí ètò wa ní ètò yín ní ẹgbà yí ẹ̀wò ẹ bá wa dá sí orí ètò tá ti máa mú àwọn fídíò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé kẹ́ ẹ wò ó kẹ́yìn náà bá wa sọ lé ohun tí ẹ bá rí lórí fídíò náà. Fídíò ilé ìta mú wá lọ́jọ́ tòní, fídíò yìí nígbà tèmi náà wò ó mo rí ẹ̀kọ́ tó pọ̀ mo rí kọ́ ńbẹ̀ tí mo dẹ̀ ń fẹ́ kẹ́yìn olólùfẹ́ wa náà kẹ́yìn náà bá wa wò ó kẹ́ bá wa sọ lé. Saheed ni wọ́n jáde ni wọ́n ṣe fídíò kan lọ́wọ́ láìpẹ́ yìí ni fídíò yìí jáde. Bàbá yìí lọ sílé olóore wọn àárọ̀, ẹ jẹ́ ká lò bẹ́yẹn, olóore wọn àárọ̀ tó yí ìgbésí ayé wọn padà sí dáadáa. Bàbá yìí lọ sí ilé yìí, ó jẹ́ kó yé wa pé nígbà tí òun ń bẹ lórí street tí wọ́n ń ta kẹsẹ̀tì láàrin ìrònà, láàrin hold up, láàrin ìlú ni ìyá yìí àti ọkọ wọn rí òun tí wọ́n dẹ̀ ṣe ìrànlọ́wọ́ fóun, tí wọ́n yí ìgbésí ayé òun padà. Nígbà tó òun wá tún wá wò ó níwọ̀n bí ọdún díẹ̀ sẹ́yìn ni o, ṣùgbọ́n nígbà tó tún wá ronú lẹ́ni tó tún ronú ipò àti ààyè tó ń wà lọ́wọ́lọ́wọ́, ó wá wò wípé olóore òun yẹn òun tún ní láti lọ ọbẹ̀ láti tún lọ dúpẹ́. Báwo lẹ ṣe rí léyìí sí ẹ̀yin olólùfẹ́ mi? Báwo lẹ ṣe rọ́rọ̀ yìí sí? Ǹjẹ́ ẹ̀yin náà, ǹjẹ́ ẹni tó ṣe yín lóore rí, ǹjẹ́ ẹ ti gbàgbé ẹ̀? Ǹjẹ́ ẹ ti fibi ṣó lóore? Ẹni tó gbé yín tẹ ẹ̀yin náà ẹ ronú o, mọ̀ pé kò sí ẹ̀dá kan tí ń bẹ nílé ayé tí ò sí èèyàn kan tàbí ìkejì tí ó gbé gòkè. Ẹ já gbọ́ nǹkan tí Saheed sọ nípa àwọn ìdílé yìí. Mọ́mí wa Mrs. Ayọ̀ Ọlọ́runfẹ́mi àti dáàdì wa, dáàdì òsínlé, mọ́mí ló wà nílé. Ilé wọn ni mo padà wáyé for the past bíi 5-7 years. Ilé tó ti ṣàánú mi, tó ti rán mi, tó ti mú mi kúrò lójú títì nígbà tí mo ta kẹsẹ̀t. Ilé yẹn ni mo tún wà lẹ́nu. Kí ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé iṣẹ́ rí gbogbo ẹ̀dá láyé, gbogbo nǹkan tí bá wù kó jẹ́ láyé. Tó bá tún wá jẹ́ èèyàn tán náà, tó bá ní ìgbéraga ọkọ̀ fẹ́ ṣubú ni. Lóòótọ́ a ti lórúkọ, a sì ti jẹ́ èèyàn níwọ̀nba. Kọ́lọ̀ jẹ́ tó wọn, torí mọ́mí wa ni wọ́n, kọ́lọ̀ jẹ́ kí àwa náà dàgbà. Àwọn ilé tí wọ́n ti ṣàánú mi nígbà yẹn nìyí. Show this picture. Ilé yẹn ni. This is the house. Ó yá show me. Now, ẹ má jẹ́ ká fojú olóore máa gúngi o. Tó bá jẹ́ pé èèyàn ti hùwà ìbàjẹ́ àbí èèyàn ti sọ̀rọ̀ wọn ládàá àbí èèyàn ò mórí ni, ó tún padà wọnú ilé yìí mọ́. Torí actually náà inú màgódò ṣe bí tó lè gbogbo yìí wọ̀. Wọ́n á ṣẹ́kì ẹ lójú ọ̀nà. Bí mo ṣe gbé mọ́tò tó bí aládàá mi ṣe tóbi tó kò ní nọ́mbà, wọn ò gbà wọlé. Wọn ò gbà kí gbé mọ́tò yẹn wọlé. Mo ní láti gbé ṣọ́ọ̀tù ni. Now, mo wà nínú ilé olóore mi. Gbogbo ẹni tó bá ti wo fídíò yìí, ẹ má bá mi gbàdúrà pé ẹni tó nínú ilé kò ní kú léwe. Torí pé àánú ni wọ́n ṣe o, àwọn náà gbé wa dìde o. Ká dúpẹ́ lọ́wọ́ Abíọ́dún Mẹ́ṣílé Àbáwọ́má International, ẹ̀gbọ́n mi dáadáa. But ìyá yìí wọ́n ń wò mí lójú títì níbi tí mo ti ń sáré tí mo ti kó sí di mi dání lọ wind down. Kí ló ń ṣe? Mo ní mò ń kọrin ni. Orin yẹn dà, mo bá fún wọn. Ọjọ́ yẹn wọ́n kọ́kọ́ fún mi ní bóyá 500 naira. Wọ́n wá gbọ́ orin nìkan bẹ̀. Ogun ò bẹ́ rí, ọ̀sà ò bẹ́ rí, òun ni wọ́n lọ́wọ́ ẹ̀yìn tèmi. Ọ̀la kò ní tán nílé ẹ̀yìn tèmi o. Wọ́n wá pè mí pé kí n máa bọ̀ lé lọ́jọ́ Friday pé tó bá ti di Saturday bàbá dáadé ilé mo wá dé. Ìyá ìsìn kan ṣẹ́ẹ̀dì 50,000 fún mi. Bàbá tó jẹ́ ọkọ wọn onínúure, kọ́lọ̀ máa pa wọn léwe, kọ́lọ̀ jẹ́ kan ga jù báyìí lọ. Bàbá yìí náà tún fún mi ní 20,000 naira owó transportation. Ìgbà yẹn dẹ̀ ni owó níyì, wọ́n ta búrẹ́dì tó ń ta 2.5 ó sìn ẹ̀hún 250 naira ló ń ta nígbà yẹn sí 300 naira. Mo ń gbé lójú olùbẹ́gà. Náà ìyá ìwà sọ mi di bí wọ́n ṣe dà. Ṣé wọ́n ti bọ́ ṣe dà ní mo dà yìí? Bẹ́ẹ̀ ni Ọlọ́run gbàdúrà débi pé mo wá dẹ nílé lórí tí oṣù nílé kan tí ṣe lé méjì. Mo tún wá ní mọ́tò kìíní, mo ní mọ́tò kejì. Mọ́tò tó dẹ̀ kéré jù ń bẹ̀, òun ni Camry kékeré yẹn, Highlander, close to 20 million mo ń lò. Ẹ wá wò ilé tí mo ti ta 50,000 gbà yẹn, ibẹ̀ náà mo tún wá lé ní mo dẹ̀ wá appreciate wọn. Ẹni tó nílé kò ní kú léwe. Lágbára àwọn tó nílé ayé, lágbára Elédùmarè, ọmọ wọn ò níyàn. Wọ́n á máa ṣe oríire ni. Gbogbo nǹkan tó bá ti mí nínú ayé wọ́n á máa ṣe oríire ni. Ilé yẹn ni mo wà léni. So ìwọ tó bá ti wá wù ẹ́, aláàánú ẹ̀ tó ṣoore fún ẹ rí, tó bá ti pàdé ẹ̀ kó gba létí. Àgbàlá Gabriel ṣe bí Àgbàlá Gabriel ṣe àwòṣe gbogbo àbá ẹ̀ṣẹ̀ wàhálà àti tiẹ̀ nìyẹn. Kò sí nǹkan tó kàn. Stop complaining. Let's think about way forward. Ṣé wọn pé mọ́mí wa ní ṣe wọn pé wọ́n ti máa help èèyàn kan náà rí tí ò serious. Àbí mọ́mí ẹ ti máa support àwọn kan rí tán serious náà, ṣé mo parọ́? Mo mọ̀ bọ́lá ló ṣe gbogbo. Ẹ bá ní no mọ́mí wẹ́rẹ̀ ẹ̀yin ìyá wa lè sọ pé mọ́mí ẹ̀yin ìyá wa lè sọ pé ọmọ tó bá ṣípa let people see you are a good woman, you are a good mommy. Daddy is a good ọlọ́ọ̀bà pa dáadáa ní daddy, ìyá dáadáa ní ẹ̀ ní kúlẹ̀wé fún wa. Ṣé rí àsìkò appreciation láwa yìí o,
màá tún máa dúpẹ́. I will post it now the 50,000 naira is now 50 million. Mo dúpẹ́ ma. Mọ́mí ò lè understand ọmọ nobody ni mí ọmọ tálíkà ni mí. Mo mọ̀ fún ní ọ̀fẹ́ lẹ́yìn nígbà tẹ́ ìgbà wa ṣe kan kí ẹ wo iye mọ́tò millions mọ́tò tí mo ti bá pàdé ní ọ̀pẹ̀ yìí ní GRA wọ́n lè gbẹ̀gbẹ̀ mi kọjá báyìí lórí àti ẹ̀ka síbi ni ó sì lọ. Ebi pa gàrí mo máa ń wò èmi ọmọ tí mi lẹ́nìí kan tó ẹ̀ wá wò mí tù sùsùsù ẹ má ṣe òye fún mi ò lè gbàgbé láyé. Bẹ́ẹ̀ bí ilé gbàgbé láyé owó yẹn ó ti wá more than tó bá ní kí n dá padà ń ṣe ó ti more than 50 million 50,000 nígbà yẹn àbí mo mọ̀ pé mi lè ó rẹ̀ èyí ní tí wọ́n ní ọpẹ́ ló jẹ olúwa òun ni màmá bí láíláí mo kọ́ kíní kan mo ní Mrs. Ayọ̀ ọlọ́run fẹ́mi I can never forget someone like you you are so special to me lórí làwọn èèyàn pé mọ́mí ẹ special sí mi o fucking down my mouth to fuck anything I be níbo you are so special to me both you and daddy ebi lẹ́yìn mo wà yìí ẹ wọ́wọ́ kan tí mo pè é ẹ̀dẹ̀ ní àbọ̀ tó bá yẹ pé ọmọ bẹ́ẹ̀ ọmọ kan ṣáà ní ẹni ìsinlé kò sẹ́ni tí ó pa yín náà lọ́lọ́fẹ́ mo ní tí wọ́n lọ pẹ́ ìsinlé ẹ̀sìn rí náà ni torí pé ẹ fẹ́ rí mi ẹ sì ti rí mi ẹ wá wò pé ọmọ mi ò gbé ọ̀pẹ̀ nígbà yẹn ó wọ́n ti gbogbo gbangba bẹ́ẹ̀ ni so mo tún bá fẹ́ lo fídíò yìí fún ni pé gbogbo àwa ọ̀dọ́ tá a bá ti rí opportunity káwọn máa yẹ aláìmoore káwọn máa wùwà ìbàjẹ́ sọ̀rọ̀ àlùfàǹṣá sẹ́ni tó fi ṣoore fún wa rí káwọn má dẹ̀ máa gbàgbé nítorí pé bìkan la ti ń bọ̀ ẹ̀yìn àgbà tó tó bí òwe pé odò tó bá ti gbàgbé orísun ó máa gbẹ dànù kí ó sì kankan now rí mi látọjọ́ bíi mélòó kan ọ̀hún mọ̀ pé ẹ̀fọ́ kan bá mi lọ òun lẹ́sọ̀ ṣe ẹni kò sí fídíò ti bá Christian ní jẹ́ new Christian gidi abaláwo sì lè mi mo máa ń fi ìbọn lẹ́ẹ̀kan ṣe gbogbo ẹ̀ ò sí bẹ̀rẹ̀ àmì ìparọ́ àmọ́ tí ìyá ìbá wa wò pé Christian làwọn ọmọ yìí bóyá Muslim ni àbí kìnìún kan ló jẹ́ tí wọ́n bá ràn mí lọ àwọn tó jàjà ẹ̀sìn mo ní wọ́n jà wòye ni torí tí ìyá ìbá bá débi ìjà ẹ̀sìn ni ó bọ́ sí kí n má padà débi kankan àbí kí n ṣe máa débẹ̀ torí ní àjò yẹn bá lọ́fà èèyàn mélòó ló pàdé mi lóbi títì tí ó dọ̀gbá ti tán ẹkún ti bẹ̀rẹ̀ ìbànújẹ́ ti dé tí ó dọ̀gbá ti kúrò lẹ́kọ̀ọ́ ọ̀pẹ̀ bí Ìkẹjà àwọn pléṣì rẹ̀ tó dọ̀ màá tún lọ sí MS Sùúrùlérè mo ṣe máa ń rìn káàkiri nìyẹn orílẹ̀ ìgbọ̀n mú màá tún gbé kẹ̀kẹ́ ni mo lówó ògbọ̀n pléṣì mọ́ mi ò gbàgbé kẹ̀kẹ́ ni mo máa ń wà kẹ̀kẹ́ láti orílẹ̀ ní sáfẹ́ gbà mọ̀ máa wà kẹ̀kẹ́ wá sí Maryland máa wà kẹ̀kẹ́ káàkiri máa wà kẹ̀kẹ́ lọ́ba fún. kẹ̀kẹ́ ni bẹ́ẹ̀ ta ló kọ́ ni. títà mọ́dà wọ́n ní sí ibi títà mọ́dà nígbà èyí náà gbà lọ́wọ́ bó ti pẹ́ tí mo ti ẹ̀dùn gbà tó mo kàn pàdé mo kàn láìkì spirit ọmọ yẹn ni mo ní mo láìkì pé if you see the way ó ṣe ga fún nínú òòrùn ó dẹ̀ bọ́ sọ́lẹ̀ ó dẹ̀ láàgùn pé tó bá jẹ́ pé ọmọ mi ni ọmọ tí mo ṣe máa ṣe mo ti bẹ́ẹ̀ mo ní nǹkan tó fascinate mi mo ṣe pé ó wá ẹ̀jẹ̀ kọ́lẹ́jì ni èlò ni mo ní èlò onígbé tó bá wù yẹn tó ní kí n máa lọ sọ́jà gan ẹni tó bá fẹ́ pa mí tó bá ti fẹ́ wí tó fẹ́ wù kì mí tó bá mi ṣiṣẹ́ ilẹ̀ fẹ́ gbà ṣáà sọ pé nígbà wo fẹ́ gbà. ṣáà sọ pé wọ́n lè ṣàfihàn wa ní nǹkan kan. so irú àwọn èèyàn yẹn so wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ẹ̀mí lè dé ní sí ìlú wáyé àkókò play ẹ̀ fáwọn èèyàn. bẹ́ẹ̀ ni mo ti àwọn èèyàn lẹ́gbàá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ gbèsè tì lọ́wọ́ ilé ọ̀dọ́ mọ́ mi. sórí tí mo wá kọ́ wá dùn ni àwọn náà ń bọ̀ bá mi fọ́lé sí bó ṣe wá dé ta nìyẹn bí dáàdì ṣe wá support mi tí dáàdì sì lè tiẹ̀ tí ọmọ tó mọ̀ rí wọ́n wá wẹ́kọ̀mù sínú ilé ṣé dáàdì ṣe studio ni wow mo ti dé bẹ̀rẹ̀ wọ́n bíìlì mi lọ́jọ́ kan wọ́n bíìlì mi náà mo sọ fún wọn pé mo ṣe studio wọ́n wá ní wow so dáàdì mọ́mì ṣe rí inú ilé tí mo ti gba 50,000 gbà yẹn tí mo wá gba débi tí mo dé mo wá fẹ́ gbàdúrà lẹ́nu yín wọ́n ẹ̀ ọmọ máa kúnlẹ̀ fún ìyá ẹ̀ láti fi mo wá ṣẹ́rí mo wá jẹun ni o oúnjẹ ni mo wá jẹ. mọ́mì tó bá tutù àwọn ajẹ́ bẹ́ẹ̀ àwa náà lè gbàgbé ìgbàdá ṣe mú gàrí láwọn òkùnkùn pa wá gbà yẹn so àfi délé náà but nǹkan tí mo wá gbà báyìí mọ́mì ọdún ọ̀hún bá gbọ́ ìwúre màá lè gbà ṣé fídíò fún mi mo fẹ́ gba àṣẹ lẹ́nu ìyá tó kù fún mi nìyí ìyá mi pọ̀ ní UK ní ibi gbẹ́gbẹ́ bọ̀ sí ìyá tó kù fún mi ìyá àṣẹ torí ìyá tí ó béèrè ní bíṣà láfíà ní kékeré kan àwọn mẹ́ta làwọn ìyá ṣe é ṣe mi ò sì rí ìyá láyé mọ́ láti 1989 ọlọ́run wá dé àwọn ìyá bàbá dìde sí mi from nowhere even ẹlòmíì ò ní interest nínú tradition àgbọ̀ torí pé èmi ni mo ṣe ẹdún náà kí lọ́nà fi sí mi lára torí pé èmi ni mo ṣe yẹn á ní ọmọ mi bá mi ṣe báyìí bá mi ṣe báyìí mo nídìí òkun kọ́ mo nídìí òkun yẹn ìwọ ẹlòmíì ò kí gba nǹkan mo lọ́wọ́ èèyàn mọ́mì mi ni pé báwo ni mo ṣe ṣe mọ́mì mi ni ẹ̀wọ̀n pé mọ́mì mi ilé olóríṣà ni wọ́n ti wá ilé wọn wà ní òkè aráta lákùrẹ́ onímọ̀lẹ̀ ni wọ́n ìyá mọ́mì náà máa ń pè ní àyànná so onímọ̀lẹ̀ ni wọ́n bọ̀ tí ẹ̀mọ̀ pé tọ́mọ bá rìn sí àárín bàbá ẹ̀ á rìn sí ọ̀dọ̀ ìyá ẹ̀ so táìmù ìgbà tí mọ́mì mi ṣaláìsí ó dùn màmá wọn gan pé ọmọ fi wọ́n lẹ̀ sáyé
ìyá yẹn ṣe wò pé kò dẹ̀ bí ọmọ méjì lọ fún bàbá ìgbọ́n mi ò bí ju méjì lọ fún dáàdì mi bí màmá yẹn ṣe wò ó nìyẹn pé nǹkan tóun ṣe jẹ́kùn kúkú fi ọmọ yìí mọ bí màmá yẹn ṣe bẹ̀ sí mú mi káàkiri nìyẹn tó bí ọjọ́ tí màá gba abẹ́rẹ́ sórí tí màá gba kinní kan màmá yẹn ṣàrùn bí tù pé ìtara bí àwọn. ọ̀rọ̀ ẹ ti já sọ pé apáyé ò ní ká ẹ̀ orúkọ Jésù ní máa gbé ẹ̀rí dẹrùn gbó ilé òṣìṣẹ́ ìjẹ́ níwọ̀ ẹ̀wọ̀n gbogbo àtẹ bá ti ń jáde tẹ bá ń wọlé agbára Ọlọ́run alààyè tó máa bá yín jáde agbára Ọlọ́run alààyè tó máa bá yín wọlé àwọn ogun ọ̀run kó rọ̀gbà yín ká gbogbo onímọ̀ tí ó sọ ó yẹ tó dọ̀kọ̀ níbi kọ̀kọ̀ gbogbo yóò máa gbé adé òjìjì Olódùmarè mo fi ọ̀pamọ́ sí adé òjìjì Olódùmarè Saheed ó yá lọ máa tàn láti inú adé òjìjì Olódùmarè yẹn lórúkọ Jésù ò ní ṣe é gbé pamọ́ kò ní ṣe é dá dúró bí ọjọ́ òní bá jáde tí ò sí ẹnikẹ́ni tó dá dúró tí òun jáde tí ẹnikẹ́ni ò lè faṣọ òbí lójú mo súre fún ẹ gẹ́gẹ́ bí abiyamọ ayé kábíyamọ òbí ọ̀hún kó bá mi fi àṣẹ gbọ́ àdúrà lórúkọ Jésù ò ní ṣe é dá dúró ò ní ṣe é dè lọ́nà ọjọ́ bá yọ inú ọmọ aráyé máa ń dùn kò sẹ́ni tó rí omi tó ń fi omi sẹ́ni tó wá ń tú dànù kò sẹ́ni tó ń kó owó lọ́wọ́ tó ń banújẹ́ lórúkọ Jésù àbíkú ní ọmọ aráyé máa rí níbi tó yín bá wá wà ilẹ̀ ìlera máa ń wọ̀ tó lọ ní orúkọ Jésù ìgbàlà kíre kó wá ẹ̀kọ́ owó ẹ̀rọ àti wá àti gbogbo àwọn tó ń tẹ̀. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtọ̀ṣọ́ oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba Ten Ten Media, no dull am, subscribe sharp sharp.